Kristi ni ìmọ́lẹ̀ tòótọ́ tó wá pààlà sáàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Kristi ni ìmọ́lẹ̀ tòótọ́ tó ń tàn sí aráyé, tó ń tàn sí gbogbo ọmọ ènìyàn. Jésù Kristi ni ìmọ́lẹ̀ tó ń ṣàkóso. Alákòóso ni ní gbogbo ọ̀sán, alákòóso ni ní gbogbo òru. Ògo ni fún orúkọ rẹ. Olúwa rán ọ̀rọ̀ rẹ sí wa lẹ́ẹ̀kan sí, jẹ́ kára àánú gbà. Ṣètò wa láṣẹ pé òun Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, à ń wo ọ̀rọ̀ Ọlọ́run. Jésù wípé èmi ni ìmọ́lẹ̀ ayé. Ó ní ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn, ó ní kò ní rìn ní òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Ní òní mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí iṣẹ́ tí ìmọ́lẹ̀ ń ṣe. Àwọn iṣẹ́ tí ìmọ́lẹ̀ ń ṣe. Nínú ìwé Genesis ní orí 1 ní ẹsẹ̀ 3, ọ̀rọ̀ Ọlọ́run wípé, Ọlọ́run sì wípé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Kí ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ sì wà. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìṣẹ̀dá tí Ọlọ́run kéde pé kí ìmọ́lẹ̀ wà, nǹkan 5 torí èrèdí 5 òun ni Ọlọ́run fi pàṣẹ pé kí ìmọ́lẹ̀ wà. Àkọ́kọ́ ni pé kó lè ṣe ìpínyà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Ní ẹsẹ̀ 14, kí ó lè ṣe ìpínyà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Ọlọ́run sì wípé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà ní òfurufú ọ̀run láti pààlà ọ̀sán òun òru, kí wọn kó lè máa wà fún àmì àti fún àkókò àti ọjọ́ àti fún ọdún, kí wọn kí ó sì jẹ́ ìmọ́lẹ̀ ní òfurufú ọ̀run láti mọ́lẹ̀ sórí ilẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ìdí àkọ́kọ́ tí Ọlọ́run fi pàṣẹ ìmọ́lẹ̀ ká lè mọ iṣẹ́ tí ìmọ́lẹ̀ ń ṣe, ó ní láti pààlà, láti ṣe ìpínyà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Ìkejì ni pé láti tàn. Ẹni pé láti tan ìmọ́lẹ̀ sí ayé. Ìkẹta ni pé kí ìmọ́lẹ̀ lè máa jọba ọ̀sán, ìyẹn ni òòrùn tí Ọlọ́run fi kọ́. Ìkejì, kí ìmọ́lẹ̀ yìí náà lè máa jọba òru, ìyẹn lòṣùpá. Ìyẹn ni pé Olúwa ń pàṣẹ kí ìmọ́lẹ̀ ó wà láti ṣèpínyà. Ìkejì, láti tàn. Ìkẹta, láti ṣàkóso. Ìkẹrin ni pé fún àmì. Ìyẹn ni pé kí ó lè máa jẹ́ ẹlẹ́rìí fún Ọlọ́run nínú ayé. Orin Dáfídì orin 19, ó ní àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú ń fi iṣẹ́ rẹ̀ wọ̀n. Ìkarùn tí Ọlọ́run fi pàṣẹ ìmọ́lẹ̀ ní àtètèkọ́ṣe, ó ní wípé kí wọ́n lè fi ìgbà, kí wọ́n lè máa ṣàkóso ọ̀sán àtòru, ká lè máa gba òtútù, ká lè máa gba òjò, ká lè máa gba. Ó ní Ọlọ́run sì wípé kí àwọn ìmọ́lẹ̀ kó wà ní òfurufú ọ̀run láti pààlà ọ̀sán òru, kí wọn kó sì máa wà fún àmì àti fún àkókò àti fún ọjọ́ àti fún ọdún. Ntí ìmọ́lẹ̀ tí Ọlọ́run fi ìmọ́lẹ̀ ni. Ṣé wàá rí gbogbo nǹkan 5 tí mo sọ tá a rí nínú ìṣẹ̀dá yìí nígbà tí Ọlọ́run ṣẹ̀dá ayé, ó ní wọ́n tọ́ka sí Kristi. Kristi ni ìmọ́lẹ̀ tòótọ́ tó wá pààlà sáàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ àti wàrí òkùnkùn àti ìmọ́lẹ̀. Kristi ni ìmọ́lẹ̀ tòótọ́ tó ń tàn sí ayé, tó ń tàn sí aráyé, tó ń tàn sí gbogbo ọmọ ènìyàn. Jésù Kristi ni ìmọ́lẹ̀ tó ń ṣàkóso. Alákòóso ni ní gbogbo ọ̀sán, alákòóso ni ní gbogbo òru. Jésù Kristi olómú àmì wá, olómú àkókò wá, oníjọba, oníṣàkóso. Kí ni iṣẹ́ tí ìmọ́lẹ̀ ń ṣe? Ìwé mímọ́ sọ fún wa pé ìmọ́lẹ̀ gan ni ìmọ̀. Ìmọ́lẹ̀ ni ìmọ̀. Kọ́ríńtì kejì ní orí 4 ẹsẹ̀ 6. Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 6. Nítorí Ọlọ́run ẹni tó wípé kí ìmọ́lẹ̀ kí ó mọ́lẹ̀ láti inú òkùnkùn jáde, òun ló ń fi ìmọ́lẹ̀ lé ọkàn wa láti fún wa ní ìmọ́lẹ̀ ìmọ̀
ògo Ọlọ́run ní ojú Jésù Kristi. Àwọn kí ni iṣẹ́ tí ìmọ́lẹ̀ ń ṣe? A pè ìmọ́lẹ̀ ní ìmọ̀. Àìmọ̀kan lòkùnkùn, àìlóye ní òkùnkùn. Àwọn tó jókòó sínú òkùnkùn ni àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìmọ̀ Ọlọ́run òtítọ́ tí a fi hàn wá nínú Kristi Jésù fúnra rẹ̀. Jésù Kristi ní ìmọ́lẹ̀ Ọlọ́run tòótọ́ tí a ti fi hàn nínú ara rẹ̀ nínú Kristi. Òun fúnra ẹ̀ ń fi hàn wá pé èmi ní ìmọ́lẹ̀. Ìtumọ̀ ni pé èmi ní ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run. Èmi ní ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run ní ojú Jésù Kristi. Nítorí náà ọ gbọ́dọ̀ wá sínú ìmọ́lẹ̀. Wíwá sínú ìmọ́lẹ̀ ó túmọ̀ sí pé wíwá sínú ìmọ̀ Ọlọ́run àti sínú ìgbàlà rẹ̀. Kí ni iṣẹ́ tí ìmọ́lẹ̀ ń ṣe? Ìmọ́lẹ̀ ní òdodo. Ìmọ́lẹ̀ ní òdodo yàtọ̀ sí ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ òkùnkùn lẹ̀ṣẹ̀. Àwọn èèyàn wá fẹ́ràn òkùnkùn jùmọ́lẹ̀ lọ torí pé iṣẹ́ wọn burú. Èèyàn kúndùn ẹ̀ṣẹ̀. Èèyàn fẹ́ wá sínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Ìwé Pétérù kínní ní orí kejì. Pétérù kínní ní orí kejì ẹsẹ̀ 9. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́ sọ wípé ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kẹ́yìn tó lè fi ọlá ńlá ẹni tó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ìyẹn ni pé ìmọ́lẹ̀ ní òdodo. A ti pè àwa ọmọ Ọlọ́run sínú ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ náà ní òtítọ́. Òtítọ́ fúnra ara rẹ̀ ìmọ́lẹ̀ ni. Nínú ìwé òwe orí 6 ẹsẹ̀ 23. Ìwé òwe orí 6 ẹsẹ̀ 23. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé òwe orí 6 ẹsẹ̀ 23. Olúwa sọ pé nítorí pé àṣẹ ní fìtílà, òfin sì ni ìmọ́lẹ̀, àti ìbáwí ẹ̀kọ́ ní ọ̀nà ìyè. Ìyẹn ni pé ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ òtítọ́, ìmọ́lẹ̀ ni. Ìmọ́lẹ̀ náà ni ìhámọ́ra. Ìhámọ́ra. Ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 12. Ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 12. Ìwé Róòmù orí 13. Ìhámọ́ra ìmọ́lẹ̀ ni. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Ó ní òru bù kọjá tán, ilẹ̀ sì fẹ́rẹ̀ẹ́ mọ́. Nítorí náà ẹ jẹ́ ká bọ́ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀ kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀. Ìyẹn ni pé ìmọ́lẹ̀ ìhámọ́ra ni. A nílò ìhámọ́ra yìí. Tá a bá wá sínú ìmọ́lẹ̀, tá a gbé sínú ìmọ́lẹ̀, òkùnkùn ayé yóò borí wa. Àwa tá a ti wá sí ìmọ́lẹ̀, ìwé mímọ́ wá ní pé ká di ìhámọ́ra ìmọ́lẹ̀ kí a máa rìn nínú ìmọ́lẹ̀. Nítorí pé òkùnkùn ẹ̀ṣẹ̀, òkùnkùn èṣù, òkùnkùn iṣẹ́ ayé ó lè báni lójijì. Wọ́n tá a bá ti múra ìmọ́lẹ̀, tá a bá ti múra tá a bá ti gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀, a lè dojú ìjà kọ gbogbo agbára òkùnkùn. Ohun kẹfà tí ó jẹ́ iṣẹ́ ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ní ìtọ́ni. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé Kristi ní ò ní rìn nínú òkùnkùn. Jésù ní pé a ní ìmọ́lẹ̀ ìyè torí pé ọ̀rọ̀ rẹ̀ ní fìtílà sí ẹsẹ̀ wa àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà wa. Ìyẹn ni pé ìmọ́lẹ̀ yìí ni ó máa tọ́ wa. Ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ a máa tọ́ wa. Ìkeje ni wípé ìmọ́lẹ̀ yìí náà ni ó ń ṣiṣẹ́ èso. Torí pé ìwé mímọ́ ti sọ nínú ìwé pé ká má ṣe bá aláìléso òkùnkùn kẹ́gbẹ́. Òkùnkùn ò léso kankan, ṣùgbọ́n ìmọ́lẹ̀ ni máa ń ṣèso òdodo. Ìmọ́lẹ̀ ló máa ń ṣèso iṣẹ́ rere.
ìmọ́lẹ̀ ni máa ń ṣèso iṣẹ́ oore ọ̀fẹ́. Ìkẹjọ ni pé ìmọ́lẹ̀ fúnra ara ẹ̀ ẹ̀rí ni. Jésù wí pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn yóò fi máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Matthew 5:16 yẹn. Yẹn ni pé ẹ̀rí ni ìmọ́lẹ̀. Kristi tó ń gbé inú wa tó jẹ́ ìmọ́lẹ̀ ayé, bó ṣe ń tàn tí àwa náà sì ń tàn ìmọ́lẹ̀ rẹ̀ sí ayé, à ń tàn ìmọ́lẹ̀ sí àwọn èèyàn tó yí wa ká, bẹ́ẹ̀ ni wọ́n máa rí ẹ̀rí ìwàláàyè ògo Kristi. Wọ́n á máa rí ẹ̀rí ìwàláàyè agbára Kristi. Ohun kẹsàn-án tí ìmọ́lẹ̀ ń ṣe, ìmọ́lẹ̀ ń fún wa ní ayọ̀, ìmọ́lẹ̀ ń fún wa ní ìdùnnú, ìmọ́lẹ̀ ń fún wa ní àfẹ́. Ni ìwé mímọ́ fi sọ pé Kólósè 1:12 ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá ìmọ́lẹ̀, ẹni tí ó kà wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn èèyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ẹ̀yin àyànfẹ́, Kristi ni ìmọ́lẹ̀. Báwo ni Kristi ṣe jẹ́ ìmọ́lẹ̀? Òun ni orísun gbogbo ìmọ̀ Ọlọ́run. Òun ni ìtànṣán ògo Ọlọ́run. Hébérù 1:3. Jésù Kristi yìí nìkan òun ni ìmọ́lẹ̀, ìorísun. Kristi ni orísun ìmọ̀ Ọlọ́run. Ìkejì ni pé ó ní òòrùn òdodo fún àwa onígbàgbọ́ tó ń tàn nínú òkùnkùn, tó ń bá wa lé òkùnkùn ìbànújẹ́ lọ, tó ń bá wa lé òkùnkùn ẹ̀ṣẹ̀ lọ, tó ń bá wa lé òkùnkùn ayé lọ. Òun náà làlàáfíà wa. Òun náà ló mú ayọ̀ wá sí ọkàn wa. Báwo ni Kristi ṣe jẹ́ ìmọ́lẹ̀? Òun ló ń tọ́ àwa ọmọ Ọlọ́run nínú òtítọ́. Jésù Kristi ló ń tọ́ wa. Òun fúnra rẹ̀ gan sọ pé òtítọ́ lòun. Ó ń tọ́ wa nípa ẹ̀mí rẹ̀. Ó ti sọ fún wa pé ẹ̀mí mímọ́ ni ó máa fòye ohun gbogbo yé wa. Yóò máa gbà látọ̀dọ̀, kò ní sọ̀tá rẹ̀, yóò sì máa tọ́ wa sínú ìmọ́lẹ̀ òtítọ́. Ìkẹrin ni pé Jésù Kristi ni ayọ̀ ìgbé ayé wa. Àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run, Kristi ni ayọ̀ ìgbé ayé wa. Ayọ̀ wa ò sí nínú ọmọ tá a bí. Ayọ̀ wa ò sí nínú ilé tá a kọ́. Ayọ̀ wa ò sí nínú àwọn mèremère ayé yìí. Kristi ni ayọ̀ wa. N tó jẹ́ ká ní ayọ̀ nínú ọmọ nígbà tí a bá rí Kristi nínú àwọn ọmọ wa, tá a rí Kristi nínú ayé aya, tá a rí Kristi nínú ayé àwọn àyànfẹ́, ayọ̀ wa di púpọ̀ nìyẹn. Ayọ̀ wa di púpọ̀ nìyẹn. Báwo ni Kristi ṣe jẹ́ ìmọ́lẹ̀? Kristi yìí òun náà ni olùkọ́ni nínú ìwà mímọ́. Kristi gangan fúnra rẹ̀, gbogbo ayé rẹ̀ ìwà mímọ́ ni. Kò sí òkùnkùn kankan nínú ẹ̀. Ìwé mímọ́ wí pé ìmọ́lẹ̀ lọ́lọ́run, òkùnkùn kankan ò sí nínú ẹ̀. Bá a ti ń tẹ̀lé Jésù, tí à ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀, ńlá rí pé a ní ìwà mímọ́, a ní òtítọ́, a sì ní ìfẹ́. Ẹ jẹ́ n parí àkórí ọ̀rọ̀ yìí pé Jésù Kristi ni ìmọ́lẹ̀ ayé. Ohun méje la sọ nínú ìwé mímọ́ tí a pè ní ìmọ́lẹ̀. Ohun méje. Àkọ́kọ́ ni a pè Ọlọ́run ní ìmọ́lẹ̀. Episteli kìíní Jòhánù 1:5. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run. Èkejì, a pè Kristi ní ìmọ́lẹ̀. Kristi fúnra rẹ̀ ni pé ìmọ́lẹ̀ ayé lò. Ìkẹta, a pè àwọn èèyàn mímọ́ nínú Kristi ní ìmọ́lẹ̀. Jésù sọ ní ti àwọn ọmọ rẹ̀, ní ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Matthew 5:14. Ìkẹrin, a pè ọ̀rọ̀ Ọlọ́run ní ìmọ́lẹ̀. Orin Dáfídì 190:105 pé ọ̀rọ̀ rẹ ní fìtílà sí ipa ọ̀nà mi, ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. A pè ìhìnrere ní ìmọ́lẹ̀. Kọ́ríńtì kejì 4:4. Ìkẹfà, a pè ipa ọ̀nà àwọn olóòótọ́, àwọn olódodo, a pè ní ìmọ́lẹ̀. Òwe 4:18. Ọ̀nà tí ipa ọ̀nà tó ń tàn sí àti síwájú sí. Ìkeje, a pè ìjọ Jésù ní ọ̀pá fìtílà ní ìwé Ìfihàn 1:12. Ẹ̀yin ará, ẹ wá sínú Kristi lénìí kẹ́ ẹ lè bá a ní ìyè, kẹ́ ẹ lè bá a ní ìmọ́lẹ̀, kẹ́ ẹ lè bá a ní inú dídùn, kẹ́ ẹ lè ní ìwà mímọ́, kí ayé yín kó má ṣe aláìní ìtọ́ni tọlọ́run. Ọba àwọn ọba, ògo ni forúkọ rẹ̀.
fìbùkún sí ọ̀rọ̀ rẹ yìí, jẹ́ kó sì rí inú àyà àwọn tó gbọ́. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Kristi Olúwa wa. Àmín.